الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام الأتمان الأكملان على سيد الأنبياء وإمام المرسلين نبينا وحبيبنا ورسولنا وقدوتنا وأسوتنا وقرة أعيننا محمد وعلى آله وصحبه والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أفيقف الله رب العالمين الحمد لله tí Ọlọ́run ọba náà tí ó fún wa ní àǹfààní láti ti rí ayé àti jókòó ní alẹ́ ti tòní tí í ṣe ọjọ́ Monday mọ́júmọ́ Tuesday tó jẹ́ pé náà ní ọjọ́ kẹsàn-án oṣù Jumada al-Ula tó jẹ́ pé náà ní òru kẹwàá Jumada al-Ula hijra nabi wa Muhammad sallallahu alaihi wa sallam ọdún 1446 èyí tó dọ́gba pẹ̀lú ọjọ́ kọkànlá oṣù kọkànlá mẹ́ládì ọdún 2024. Ìjókòó tìtàlẹ́ yìí ó ní àbátan pẹ̀lú ìjókòó tí ó wáyé lánàá. Fáwọn ìdí kan la fi fẹ́ sí ìjókòó yìí. Alákọ̀ọ́kọ́, láti clarify àwọn nǹkan mẹ́ta kan. Láti clarify àwọn nǹkan mẹ́ta kan nínú ìjókòó tó ṣẹlẹ̀ lánàá. Ẹlẹ́ẹ̀kejì, láti dáhùn àwọn ìbéèrè méjì kan tó wà very very sensitive. Nítorí pé láti àná tá a ti ṣe prógrámù yìí, mo rò pé mi ò tí ì sun oorun tó tayọ wákàtí mẹ́ta tó bá tó bẹ́ẹ̀. Torí ìpè fáwọn tí wọ́n ní nọ́mbà mi, tí wọ́n mọ nọ́mbà mi ti special, kìí ṣe nọ́mbà tó wà lórí Facebook, torí pé nọ́mbà tó wà lórí Facebook ń bẹ lọ́dọ̀ admin, wọn yìí sì gbé. So nọ́mbà tó wà lórí Facebook àwọn ẹlòmíì ti lè pè wọ́n pèpè tó pọ̀ tí wọ́n gbé because admin wọn yìí kì í gbé. Torí fún wọn láǹfààní àti máa gbé call. But nọ́mbà tèmi gẹ́gẹ́ personal number mi, mò ń gba ìpè dìsín tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́, ìpè mi sì ń wọlé lórí ìjókòó àná. Èyàn ò fún mi láǹfààní àti sọ àwọn ìbéèrè, àwọn ìpèníjà pọ̀ ń bi oríṣiríṣi ọ̀rọ̀ ló wáyé lórí ìjókòó tìtàná. Min bayni mu'ayyidin wa mu'aridin wa mu'addilin ay mu'aqqibin. Láàrin ẹni tó ṣe pé wọ́n rò pé ìjókòó ọ̀dà bá a ṣe ṣe tí wọ́n yin àwọn sì pọ̀ jù. A sì tún rí nínú àwọn ẹni tó pé wọ́n takò tí wọ́n láǹfààní àti pè báyà wọ́n gẹ́ẹ̀tì nọ́mbà through ọ̀nà mi. A sì tún rí nínú àwọn ẹni tó ṣe pé wọ́n ní àtúnṣe tí wọ́n rí ìpènílákèésí tí wọ́n rí. Mo sì rò pé al-mu'minu mir'atu akhi. Mùsùlùmí tẹ́ rí díngí ọmọ ìyá rẹ̀ lọ́jẹ́. Tó bá rí nǹkan tó kù díẹ̀ káàtó, ó yẹ kó pe àkíyèsí. Ẹni tá a bá sì pè lákíyèsí náà, ó yẹ kó gbà. Èyí tí mo kọ́kọ́ fẹ́ fi bẹ̀rẹ̀ ni pé a rí nínú àwọn tí wọ́n jẹ́ àáfàá fún mi, tí wọ́n jẹ́ bàbá fún mi, àtàwọn ìyá wa míì tí wọ́n ní kò dùn mọ́ àwọn bí mo ṣe sọ̀rọ̀ pé ìmbá sì dákẹ́ kí n dákun kí n má sọ̀rọ̀ mọ́. Mo fi Ọlọ́run ọba bẹ̀ wọ́n kó má torí pé mo sọ̀rọ̀ lónìí pé báyà ń gbọ́rọ̀ sáwọn lẹ́nu. Ìjókòó tòní yìí pàtàkì láti yẹ̀nàna ẹni tó ṣẹlẹ̀ lánàá, láti ṣe àlàyé lórí àwọn nǹkan kọ̀ọ̀kan. Mo wá ń tọrọ lọ́dọ̀ àwọn òbí, àwọn tí wọ́n jẹ́ bí ìyá, tí wọ́n jẹ́ bí bàbá, pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ àáfàá fún mi, tí wọ́n wò pé ìjókòó yìí
pé kí n má ṣe àwọn ọ̀fẹ́ ipò tí mo wà àtẹ̀mí àti bàbá wa imam àwọn ọ̀fẹ́ ká máa sọ̀rọ̀ kankan pàápàá jùlọ àfáà mi àgbà Sheikh Abdulghani Abdulsalam Asísọ lórí irọ́ àfáà mi àgbà Sheikh Abdulghani Abdulsalam Asísọ lórí irọ́ ní ìlú Ògèlè nílùú Ògèlè lẹ́yìn kọrin nílọrin ọ̀dọ̀ wọn ti gbé dá ìkéwú mọ́ ọ̀dọ̀ wọn ni mo ti gbé dá ìkéwú mọ́ síwájú kí n tó lọ Markaz ọ̀dọ̀ wọn ni mo ti gbé dá ìkéwú mọ́ síwájú kí n tó lọ Markaz ní Jos wọ́n pè mí wọ́n kódà wọ́n sọkún ó ti jókòó yẹ pé kò dùn máwọn ọmọ ìṣẹ́ àwọn tí ní kí n máa sọ̀rọ̀ wọn ká máa dákẹ́ ká fi ọ̀rọ̀ lẹ̀ fọ́lọ́run wọ́n á ń bẹ̀ wọ́n lórúkọ Ọlọ́run kọ́ má jẹ́ kí ìjókòó tòní yìí kọ́ má jẹ́ kó bá wọn lójijì wọ́n má sì jẹ́ kí ó bà wọn nínú jẹ́ torí pé mo mọ̀ pé ká ní wọ́n bá sọ fún wọn pé máa ṣe jókòó mi lónìí ni wọ́n ti láwọn pamí láṣẹ pé ìgbọ̀rọ̀ sí jókòó kankan má ṣùgbọ́n ìjókòó yìí ó ju agbára mi lọ tí n bá ṣe mo gbọ́dọ̀ ṣe láti yẹ nana àwọn kankan. So mo bẹ̀ wọ́n àti gbogbo àwọn ẹni tí wọ́n rò pé ó yẹ kí dákẹ́ ni mo fi Ọlọ́run bá bẹ̀ wọ́n kí Ọlọ́run bá kọjú ọkọ̀ dákun kí ó ṣàmójúkú láì fi ẹnì kọ̀ọ̀kan wá. ẹlẹ́ẹ̀kejì èyí tí mo fẹ́ kọ́kọ́ yẹn nànà òun náà ni a rí nínú àwọn ẹni tí wọ́n nífẹ̀ẹ́ wa tí wọ́n pàkíyèsí pé jókòó àná mo ti fìbínú sọ̀rọ̀ jù bí mo ṣe sọ̀rọ̀ àkíyèsí ni pé kò yẹ kí n máa bínú sọ̀rọ̀ kò yẹ kí n máa sọ̀rọ̀ pẹ̀lú agbára tí mò ń bínú sọ̀rọ̀ nínú wọn pàápàá jùlọ ọ̀kan náà àwọn bọ̀dá wa tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n fún wa àwọn Alhaji Ismail Abubakar nílẹ̀ Haúsá bíbí wọ́n sọ̀rọ̀ yẹn Ọlọ́run bá mi dúpẹ́ fún yín ẹ ṣeun mo dúpẹ́ mo gba àkíyèsí yẹn ṣùgbọ́n mo ní láti ṣàlàyé pé nature tèmi bí mo ṣe máa sọ̀rọ̀ nìyẹn bí mo ṣe ń sọ̀rọ̀ díẹ̀díẹ̀ yìí báyìí ní nílà mo fẹ́ kọ́ra mi bẹ́ẹ̀ kò sínú nature mi kí n rọra máa sọ̀rọ̀ díẹ̀díẹ̀ ní máa ní mi ńlá bí pé mo sọ̀rọ̀ àmì mọ́lẹ̀ báyìí ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá ń rí la rẹ̀ lórí nǹkan tí ń pàkíyèsí ara rẹ̀ tó náà ti ń gba ìpàkíyèsí bóyá yóò dínkù aláwọ̀kọ́ nature mi bí mo ṣe máa sọ̀rọ̀ nìyẹn ẹni tó ṣe pé ń bá wa nú jẹ́ kò dùn mọ́ wa so ẹ sì mọ̀ pé tí èèyàn bá fi lè ń sọ̀rọ̀ nípa tí ń bà nú jẹ́ yóò máa kàlà ṣùgbọ́n mo gba ìpàkíyèsí gbogbo àwọn tí wọ́n pàkíyèsí mi lórí pé ká má máa fi ìbínú sọ̀rọ̀ á gbìyànjú láti ìgbà yìí kẹ́ ẹ má jò sú yín láti máa pàkíyèsí wa lórí wípé bóyá tá a bá fi lè ń sọ̀rọ̀ tẹ́ bá rí pé bínú wà ń bẹ̀ àbí a ti gbóhùn sókè tayọ bó ṣe yẹ ẹ máa pàkíyèsí wa àwa ń gba ìpàkíyèsí á sì máa gbà kí Ọlọ́run bá kọjọ́ ọkọ̀ dáàbò ó ṣe àtúnṣe gbogbo wa níbi tá a bá kù sí. ìpàkíyèsí ẹlẹ́ẹ̀kejì àbí ń tọrọ mọ́ nínú tí àwọn èèyàn pàkíyèsí mi tó sì wà very very important kí n sọ̀rọ̀ nípa rẹ̀ kọ́lọ́wọ́ kọ́ má sì mí darí lórí ẹ̀ kọ́lọ́wọ́ má sì mí darí. òun náà ni pé àwọn gbólóhùn kọ̀ọ̀kan wọ́n wáyé bóyá nǹkan kan lè rántí ní ìjọmọ̀nìyàn tí ó wà máa jẹ́ kéèyàn máa sọ̀rọ̀ tó ṣe wípé
nínú àwọn tí wọ́n pàkíyèsí mi wọ́n pọ̀ o wípé èyí tèmi náà ń sọ irú ọ̀rọ̀ yẹn tí mo sọ jáde ìfẹ́ tó mọ́nà bá wípé ọ̀rọ̀ èmi mò ń sọ pé káwọn ahlu sunnati wal jama'a kí a gbìyànjú kájọ ṣọ̀kan ká má túká but èmi náà máa ń pòwe nínú ọ̀rọ̀ mi àbí mò ń jùkò ọ̀rọ̀ tó ṣe pé ọ̀rọ̀ tí màá ń sọ jáde gan ó tún lè máa dákún fìtínà tí ń bẹ láwùjọ ahlu sunnati wal jama'a àwọn èèyàn pàkíyèsí mi púpọ̀ lórí ẹ̀ tó sì jẹ́ pé wọ́n parọ́ pé ọ̀rọ̀ kan àwọn àyè kan ń bẹ tí mo ti pé ọjọ́ pé àtakò ọ̀rọ̀ ọjọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ní ẹkún ńlọbí kan àwọn èèyàn pàkíyèsí mi nínú àwọn tí wọ́n pàkíyèsí mi pé ọ̀rọ̀ yẹn kò yẹ kí n ṣe bẹ́ẹ̀ àwọn àgbà fáàmì àgbà Sheikh Abdul Wahab Ajia wọ́n pàkíyèsí mi àwọn àfáà wa ní Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Rashid Abdul Aziz Abba àwọn náà pàkíyèsí mi nínú ilé àwọn ahlu mi wọ́n pàkíyèsí mi àwọn èèyàn lóríṣiríṣi wọ́n pàkíyèsí mi mo fẹ́ rántí kọ́ lè bá mọ̀ pé mo gbà pàkíyèsí yẹn ọmọ ìyá mi tí wọ́n máa pè mí gbogbo gbà láti kó al-akh Abdulrahman Abdulsalam wọ́n pàkíyèsí mi gidi gan kódà wọ́n sọ pé wọ́n ka áyà fún mi pé وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا من وافقكم بي ولبا مكان باي باكيسين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم mo gbà pàkíyèsí yẹn pé gbogbo àwọn nǹkan tí mo sọ jáde yẹn nǹkan kan ló bí ìjọ́mọ ènìyàn ló gbé mi tí n bá rántí àwọn tó ṣẹlẹ̀ tó bí gbogbo fìtínà yìí tó ìjùkọ ọ̀rọ̀ yẹn fi rọra wá ìtọrọ kí ojú ọ̀nà kí n tó ní gbèsè ayé mi ṣùgbọ́n kò sí béèyàn ṣe lè níjọ́mọ ènìyàn ló gbé mi àti ìbànújẹ́ ẹni tí ó bí ìtọ́fà tí mo fi sọ àwọn nǹkan jáde pé ẹni tó bá jẹ́ pé wọ́n ṣe àbòsí fún kò sígbà tí bá rántí ẹni tó ṣàbòsí fún àfi kọ́nà ọba kọ́kọ́ ọmọ ṣe kò sígbà tí bá rántí ẹni tó ṣe àbòsí fún àfi kọ́ ọmọ tọrọ kọ́nà kọ́kọ́ ọmọ ṣe. Wallahi Sheikh Abdulrahman wọ́n ní ibi ẹlẹ́ẹ̀ ti ṣàforíjì ló tẹ̀ tó tọrọ yín tó fi ń lọ náà bẹ̀ mo fi ọlọ́run ọba mo fi aláwọ̀kọ́ ni mo bẹ́ lọ́n kọ́kọ́ mi máa ṣe mo ṣàforíjì àmọ́ mo fẹ́ jẹra mi ń pa láti gbàgbé mi ò gbàgbé kíní yẹn ń jẹ́ nǹkan tí mo rántí tí ń jẹ́ ìbànújẹ́ fún mi àwọn tí wọ́n ti mọ ọ̀rọ̀ yìí ti mọ ẹ̀yìn tó fẹ́ sọ pàápàá jùlọ tó ṣe pé àwọn tí nǹkan yìí ṣẹ̀ sí látọ̀dọ̀ wọn pẹ̀lú bẹ́ẹ̀ náà wọn ò gbà páwọn ti ẹ̀ sí àṣìṣe kan torí pé a tún láwọn tí wọ́n tó jù wá lọ tí wọ́n jọ ju gbogbo wa lọ tí wọ́n jẹ́ bóyá bíi bọ̀dá fáwọn tó jẹ́ yorùbá fáwọn tó tún lọ rí wọn lórí ọ̀rọ̀ yìí wọ́n sì tó wò pé bóyá ní táwọn sọ kò já ṣìṣe àbí àwọn ògbèrò bẹ́ẹ̀ pé n tí ọjọ́ pé ká ní kíní ìwà pé n tó ṣẹlẹ̀ yìí má bínú bóyá kò bá dín kíní yẹn kù lọ́kàn mi pẹ̀lú pé mo ní mo ti ṣàforíjì ti pẹ́ o ṣùgbọ́n ìráyè gbàgbé mo fẹ́ gbàgbé rẹ̀ yìí sì rí gbàgbé n tó gbé mi lánàá nìyẹn tó fi dàbẹ́ pé mo ní kájọ ṣọ̀kan àwọn alùsùnnà
kájọ ká mánéjì ara wa àmọ́ àwọn ọ̀rọ̀ míì tó ń jáde lẹ́nu tèmi náà bẹ́ẹ̀ ṣe pàkíyèsí mi wípé èmi gan-an náà ọ̀rọ̀ tèmi náà sọ jáde tí màá ń takò ọ̀rọ̀ yẹn ní tí ó tún mọ̀ tú àwùjọ Ahlus-Sunnah tó ni. gbogbo ẹ̀yin tẹ́ pàkíyèsí mi lórí nọ́kítọ̀ yìí lórí pọ́ìntì yìí wàláhì mo gbà tọwọ́ tẹsẹ̀. mi ẹ̀fẹ̀ mi 100% mo gba ìpàkíyèsí náà ọlọ́run bá yọ̀ bá mi sa gbogbo yín lẹ́san lórí lórí nọ́kítọ̀ yẹn náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sì ń bú mi àbí tẹ́ ẹ sọ́dọ̀ èbú tẹ́ ẹ máa ń tó ṣẹlẹ̀ mo tọrọ fẹ́yìn náà kọ́ lọ́run kó dáàbò kọjọ kó ṣàforíjì fún yín kó sì bá mi tó yín sí torí pé ẹ máa ń tó ṣẹlẹ̀ ni tẹ́kálẹ̀ bá máa ń tó ṣẹlẹ̀ ìtọ́sẹ̀lẹ̀ ẹ kò justify ìwà tí mo wo ṣùgbọ́n yóò jẹ́ kẹ́ fún mi ní excuse kò justify pé pé mo ṣe sọ̀rọ̀ ẹ̀ dá o wallahi tí ò dá ọkọ rẹ̀ tí ò dá ni mùsùlùmí dáadáa sí ni pé idha fa'alu fahishatan aw zalamu anfusahum dhakaru Allaha fastaghfaru li dhunubihim tí mo sì tọrọ lọ́dọ̀ àfáà wa yìí nìyẹn tí mo tọrọ pé mo sọ àwọn ọ̀rọ̀ tí n fẹ́ padà sí pé mo sọ débi pé tó bá jẹ́ pé nìkan lọ́sẹ̀kù lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama tí ó jẹ́ kí aljanna kọ́kọ́ jẹ́ fún afáwa mo sọ àwọn ọ̀rọ̀ tó pé ìfẹ́ tó máa rìpíìtì rẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ìmọ̀ bá mi lọ́dọ̀ pé ṣé èèyàn lè lé dé báyìí kọ́ gbọ́rú ọ̀rọ̀ yẹn kó sì má jẹ́ kó padà kó sì má jẹ́ kó tọrọ àforíjì kó sì má jẹ́ kó bẹni tó yẹ kó bẹ́ẹ̀ àwọn kìnìyàn ni mo máa rántí wọn a máa jẹ́ ìbànújẹ́ fún mi kò sí ìgbà tí n bá rántí àfi kí n rántí incident tó ṣẹlẹ̀ yẹn tó jẹ́ pé wọ́n fi ṣàbòsí fún mi ìjọba nìyẹn wá ló gbé mi lèmi náà fi ṣe ọ̀rọ̀ sọ àbí ló fi jọ pé mo sọ ohun tó lè tó máa dá fìtínà lẹ̀ láwùjọ Ahlus-Sunnah wal Jama'ah tí n tó fẹ́ rìpíìtì rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ pè mí lákìyèsí wàláhì mo gbà pé àṣìṣe ni mo sì gba ìpàkíyèsí yín al-akh Abdulrahman Abdulsalam ẹ ṣeun mo dúpẹ́ ọlọ́run ọba yóò bá mi san yín lẹ́san olóore al-sheikh Rashid Abdulaziz Abba ọlọ́run ọba yóò bá mi san yín lẹ́san olóore al-sheikh Abdulwahab afáàmì àgbà al-sheikh Abdulwahab Ajia ọlọ́run ọba yóò bá mi san yín lẹ́san olóore ẹ ti ń fún wa ń tẹ́rìbíyà ti pẹ́ àti ìgbà tẹ́rìbíyà lọ́dọ̀ yìí àfáàmì al-sheikh Abdulghani Abdulsalam àti sọ lórí irọ́ ọlọ́run bá mi san yín lẹ́san olóore àtàwọn òbí mi tí wọ́n pàkíyèsí mi àtàwọn fámìlì mi tí wọ́n pàkíyèsí mi lórí rẹ̀ ọlọ́run bá kó bá mi san yín lẹ́san olóore. nínú pàkíyèsí kan tó wà very very sensitive tó pé yọ yà yín lẹ́nu ìyàwó mi àkọ́kọ́ ló pè mí lákíyèsí yẹn subhanallah mo wá padà mọ̀ pé ọmọ rẹ̀ àkọ́bí mi ló ṣe àkíyèsí yẹn pé èmi ń sọ pé wọ́n ń lo gbólóhùn tí ò yẹ fún bàbá wa imam pé wọ́n ń lo ìwọ àbí òun fún bàbá wa imam pé mo ní kò dáa bẹ̀tì èmi náà lò ó nígbà tí mo ń bínú yẹn tí mo ń sọ̀rọ̀ tí mo ń takọ̀rọ̀ yẹn èmi náà lò ó kókó yẹ kí n ṣàpọ́nlé gbólóhùn àpọ́nlé náà ní kí n fi sọ́kọ́dà bí mo bá ń fi lé ń kílèmù pé wọ́n ṣàbòsí fún mi lópin ìgbà tó ṣe pé aṣíwájú wa ni wọ́n jẹ́ ó yẹ kí n lo gbólóhùn àpọ́nlé fún wa. pẹ̀lú ògo Ọlọ́run mo gba ìpàkíyèsí yẹn náà màá sì ṣọ́ra láti máa sọ tí mo bá fi lè ń sọ̀rọ̀ kí n máa sọ àárín yẹn náà kí n máa sọ àárín yẹn wàláhì láti gbà tèmi ti wá ìntàkálàfà gbogbo tí màá sọ yìí tẹ́yìn bá fi lè pàkíyèsí mi lórí kankan ìní ìjà níyà kódà bí n bá ní gbà ìní ìjà níyà ń dàkẹ́ àmọ́ tí n bá rí kó dodo lọ́sọ wàláhì fadila lọ́jọ́ fún mi kí n gbọ́ òdodo ó símpù fún mi kíákíá láti sọ pé lódodo ń tẹ̀ sọ àṣìṣe ni mo sì gba ìpàkíyèsí kọ́lọ́n ọba kọjọ́ ọ̀kọ́dà kan kọ́kọ́ wa máa ń ṣe kọ́lọ́n ọba kọjọ́ ọ̀kọ́dà kan kò sí àtúnṣe wa kọ́lọ́n ọba kọjọ́ ọ̀kọ́dà kan kó ṣàforíjì fún wa gbogbo ẹni tẹ́ pàkíyèsí mi kọ́lọ́n ọba kó bá mi san yín lẹ́san lórí
gbogbo ẹ̀yin tó ṣe pé èébú náà lẹ́sìn bú ẹ̀ ń jà ní ẹ̀ ń gbé lẹ́yìn ẹni tẹ́ fẹ́ ẹ̀ ń tara bẹ́ẹ̀ tàwa ní ọfà okọ̀ tí èsì tiwa ẹ̀yin náà ọlọ́run ọba yóò ṣàforíjì fún yín torí pé àti ká tọrọ kọ́lọ́run ṣàforíjì fún yín kọ́lọ́run kó bá ṣàforíjì fẹ́yìn náà kó ṣàforíjì gbogbo wa kọ́ wá sí àtúnṣe gbogbo àbí tá a bá kù sí. eléyìí ni àwọn tí wọ́n fẹ́ clarify sí pé bóyá mò ń bínú nature mi ni ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn náà tó ń bẹ nínú tí ń dóòyàn tó fi ń gbébi ṣùgbọ́n a máa pàkíyèsí ara wa a máa sọ̀rọ̀ nígbà tá a bá ń sọ̀rọ̀ kọ́ ọ máa jọ pé à ń bínú àbá ń gbóhùn sókè tayọ ó ṣe yẹ. ẹlẹ́ẹ̀kejì títí ọ̀rọ̀ tá a sọ nígbà tá a ń sọ̀rọ̀ tọ́rọ̀ dàbí pé ọ̀rọ̀ tẹ́wa náà ń sọ jáde ó tó lè máa tú àwùjọ ahlu sunnah pẹ̀lú ògbó ọlọ́run á sọ̀ra ọlọ́run mọ̀jẹ̀ á máa rántí tí ń fà wọ́n lẹ́yìn kó ló bí kan ní tó ṣẹlẹ̀ yẹn kò sí ni ìjọ́mọ nìyẹn máa gbéyàn tí ẹ bá ti ń rántí tó ṣẹlẹ̀ sí ní ti àbòsí tí wọ́n ṣe fún tí ó sì jẹ́ pé kò tí ì tán lọ́kàn rẹ̀ èyàn lè ṣàforíjì kan pé èèyàn gbàgbé nǹkan àmọ́ wallahi mo ti ṣàforíjì láti gbà tí mo sọ yẹn kódà mo ti fi kàfàrà ìbúra pé ní ṣàforíjì gbà yẹn ó ti tán ṣùgbọ́n ìjọ́mọ ènìyàn ló gbé mi ẹ bá mi wọ excuse àwọn tí wọ́n máa ń tó ṣẹlẹ̀ wọ́n pé nǹkan ní ńlá ni kì í ṣe nǹkan kékeré nǹkan ní ńlá ni nígbà yẹn ẹfẹ́ mi náà ni ọdún ṣùgbọ́n kò justify rẹ̀ fún mi pé báyìí kí n máa ṣe bẹ́ẹ̀ àìdá olóko méjì àìdá náà ni pẹ̀lú ògùn ọlọ́run á sì sọ̀ra àní ṣe má bí idhnillahi ta'ala ẹ̀yin náà wọ́n máa ràn wá lọ́wọ́ pẹ̀lú àdúrà pé kọ́lọ́ ọba kọjú ọkọ náà kókó sàmànà wa kọ́mọ̀jà sí irú ẹ̀ mọ́. eléyìí jẹ́ títí clarification. tọ́pìkì kejì náà ni àwọn question méjì kan bẹ tí mo gbọ́dọ̀ dáhùn tó wà very very sensitive. ọ̀pọ̀lọpọ̀ ń pè ọ̀pọ̀lọpọ̀ sí ń comment lórí ọ̀rọ̀ wípé rabita al-a'imma wal-ulama fi biladi Yorùbá tí wọ́n wá s'Ógbómọ̀ṣọ́ tó ṣe gbé gangan láàfi sórí ìjókòó àná táà fi yànnàná gbóhun tó ṣẹlẹ̀ ń bẹ̀ in tí ọ̀tẹ́wà lọ́rùn bẹ̀ tàà wí jáde. àwọn èèyàn ń pèpè àwọn èèyàn ń send message àwọn olólùfẹ́ pé ẹ bá clear kìíní àwọn ẹlòmíín náà sì ni wọ́n fi challenge wa ní pé ẹbí bàbá wa ìmáàmù àgbàlú Ògbómọ̀ṣọ́ náà lọ́lọ́ ń bẹnu wọn lọ bẹ̀bẹ̀ lọ́dọ̀ mùdírù markaz pé irabita wọn wá dá sọ̀rọ̀ yìí o wọ́n ní nínú àwọn ẹni tí wọ́n wá nínú àwọn ẹni delegate tí wọ́n wá s'Ógbómọ̀ṣọ́ ni wọ́n tún ṣe prógráàmù míì lẹ́yìn ìgbà yẹn tí wọ́n ṣe ti tara wọn ni wọ́n sọ̀rọ̀ yẹn jáde níbi ò fẹ́ dákọ̀ torí mi náà gbọ́ prógráàmù yẹn wọn ò sàráhà jáde ṣùgbọ́n wọ́n làmáhà wọ́n ṣe tẹ̀lmíì wọ́n pe nà ọ̀rọ̀ náà tó ṣe pé gbogbo ẹni tí wọ́n gbọ́ mọ̀ pé ẹni tí wọ́n rí fáà sí wọ́n lọ bẹ̀bẹ̀ lọ́dọ̀ mudirul markaz pé kí wọ́n wá sọ́dọ̀ kan wá dá kí rọ́bítọ̀ kan wá dá sọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ yìí ẹni tí wọ́n gbọ́rọ̀ yẹn mọ̀ pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni wọ́n bàbá wa ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ ni wọ́n gbà lérò ọ̀rọ̀ yẹn kódà mo rẹ̀ ń tọ́ pé kí ni ìdùn mi ìmáàmù ṣe ṣe bẹ́ẹ̀ àwọn kan sọ pé ẹ̀dá kan bá wádìí ṣé lódodo ni bàbá wa ìmáàmù àgbà àwọn ni wọ́n lọ bẹ̀bẹ̀ tí wọ́n fi sọ pé kí rábítọ̀ àwa wọ́n wá yanjú ọ̀rọ̀ yìí tí bàbá wa ìmáàmù àgbà tọ́ ìdáhùn béèrè náà ni wallahi watallahi wabillah àwọn oníkan níta bá fi bú ana halifan falyahlif billah aw liyasmut tí ẹgbọ́n tí mo tó sọ wallahi watallahi wabillah bàbá wa ìmáàmù àgbà wọn sọ tọ́jọ bẹ́ẹ̀ bàbá wa ìmáàmù àgbà l'Ógbómọ̀ṣọ́
wallahi watallahi wabillah bàbá wa ìmáàmù àgbà wọn ò sọ tọjọ bẹ́ẹ̀ wọn ò mọ̀ nípa tó tiẹ̀ jọ bẹ́ẹ̀ wọn ò sì mọ̀ níjọ́ pé wọ́n ń bọ̀ ó tó sọ wallahi watallahi wabillah nítorí pé sẹ́rí ìdáhùn tí mo dáhùn yìí ìfẹ́ dáhùn jù bá ń lọ o torí pé tí wọ́n tó ní kí n tó dáhùn bá bí mo ṣe confam jù báyìí lọ kò ní í dà dandan á dàkọ̀ á sì sọ á sì rẹ́ nìkan pé ṣé kó kúrọ ni ìwọ̀n afẹ́ ká sọ jù bá ń lọ tí wọ́n fi lè ṣàlàyé bí mo ṣe confam ẹ̀ ọ ti tayọ pé bàbá ìmáàmù àgbà nìkan o mo bí bàbá ìmáàmù àgbà straight àwa jọ kọ̀nfàmù rẹ̀ lọ́nà tó ṣe pé kò lè jẹ́ irọ́ èmi àti wọn ọ̀nà tá a gbà kọ̀nfàmù rẹ̀ ọ̀nà tí ò lè jẹ́ irọ́ ni bàbá ìmáàmù àgbà wọn ò kọ́kọ́ dá mi náà náà ẹja rìn báyìí ẹja rìn báyìí ẹja rìn báyìí tó wá fi clear pé bàbá láàárọ̀ ni ṣùgbọ́n yìí fẹ́ sọ ọ̀nà yẹn torí ọmọ jẹ́ àbùkù fáwọn kan wallahi wa tallahi wa billah ìmáàmù wa àgbà fún lóògùn wọn sọ wọn ò béèrè lọ́dọ̀ ẹnì kankan kọ́ wá ẹni tó pè mí tí mo pọ́ lólùfẹ́ mi ni tí wọ́n fẹ́ kí n bá wọn yẹn nẹ̀nà rìn yẹn kí n tó sọ̀rọ̀ mo níṣẹ́ rí ìbéèrè tẹ́ béèrè mo lè dáhùn láì pé bàbá wa imam àmọ́ máa pè bàbá wa imam kó má jẹ́ pé mo dáhùn tí èsì tèmi ṣùgbọ́n tí mo mọ̀ ní pé ká ní bàbá wa imam wọ́n invite ẹnìkan wá yanjú ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ pé wọ́n á lọ bẹ́ nìkan tí wọ́n wá bẹ̀ tí wọ́n wá invite rẹ̀ wá yanjú ọ̀rọ̀ tí ń bẹ̀ àbí wọ́n lọ bẹ̀ ìjọ kan àbáwùjọ kan àbí líìgì kan wàláhì màmá torí àbáwá ìmáàmù ò ní serú nǹkan bá láì sọ fún mi alákọ̀ọ́kọ́ náà ní tí mo sọ fẹ́ nìyẹn nu pé kò rí bẹ́ẹ̀ ní tí bàbá ìmáàmù àmọ́ mo ti kọ́kọ́ dá wọn lóhùn pé kò rí bẹ́ẹ̀ irọ́ ni bàbá ìmáàmù àgbà wọn ò lọ invite ẹnì kankan wọn ò lọ bẹ̀bẹ̀ lọ́dọ̀ mudirul markaz wọn ò bẹ̀bẹ̀ lọ́dọ̀ ẹnì kankan pé kí wọ́n bá yanjú ọ̀rọ̀ wọn sọ wọn ò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ká ní ẹnìkan bá bí wọ́n lé mo tí mo sọ pé n tí ń lè jiyàn kó lè ṣẹlẹ̀ ní pé kálẹ̀ ẹnìkan bá sọ pé ẹnìkan bá wá dọ̀ bàbá àmọ̀dé bàbá ìmáàmù àgbà pé ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ lógún mọ́ sọ yìí ṣé àbí kí n sọ fún mudiru markaz àbí kí n lọ sọ fún rábítọ̀ ni wọ́n wá yanjú ọ̀rọ̀ yìí ní tí bàbá ìmáàmù àgbà sọ pé ẹ̀yin náà gbìyànjú sí ní tí wọ́n sọ ni àmọ́ pé wọ́n á sọ pé ẹ̀bẹ̀ lọ sọ fún rábítọ̀ àbẹ́ lọ́dọ̀ bàbá mudiru markaz kẹsì lọ bá wọn pé kí wọ́n wá yanjú ọ̀rọ̀ yìí bàbá wa ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ ò ní sọ bẹ́ẹ̀ mo ti dáhùn béèrè kí n tó tóbi bàbá wa lé bẹ́ẹ̀ kálẹ̀ nìkan lọ́wọ́ sọ pé ọ̀rọ̀ yìí bí ṣe ń lọ wọn tó rí pé àbí ká sọ fún líìgì ni league of aima wal ulama báyà wọ́n lè yanjú rẹ̀ bàbá wa ìmáàmù ò ní kọ̀ torí gbogbo ẹ̀ta fi lè mú gbogbo ẹ̀ta sọ pé afẹ́rìn báyìí bàbá wa ìmáàmù yìí kọ̀ fún pé ẹ gbìyànjú àmọ́ pé wọ́n bẹ́ẹ̀ nìkan kò rí bẹ́ẹ̀. gbogbo àwọn tí wọ́n wá níjọ ni lẹ́ni kọ̀ọ̀kan ni tí wọ́n wá lórí ọ̀rọ̀ yìí láti last tí wọ́n wá kò sẹ́ni kankan tí bàbá ìmáàmù àgbà invite pé ẹ dákun àbá àyẹjọ́ ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ kò sí àwọn èèyàn wá láti Ìlọrin èmi ò sí lé lódodo gbogbo àwọn mashayikh wa gbogbo àwọn professors àwọn mashayikh láti Jami'a Hikma àtàwọn àyè míì nínú Ìlọrin àwọn èèyàn wá láti Ìwó àwọn èèyàn wá láti Èkó lóríṣiríṣi ètí bàbá wa Sheikh Imran Eleha tí wọ́n lídìí wá wà tí mo wà ń bẹ̀ àwọn èèyàn wá láti Ọ̀yọ́ papọ̀ mọ́ Ìbàdàn àwọn bàbá wa Dr. Sirajuddin Al-Asra àwọn wá gbogbo àwọn tí wọ́n wá àwọn bàbá wa ní Ìwó tí ń dákọ̀ wọn lánàá wazir bàbá wa al-wazir
níwò àwọn náà wà lórí ọ̀rọ̀ yìí gbogbo àwọn tí wọ́n wá gbìyànjú ni pé ọ̀rọ̀ umma mùsùlùmí kò gbà tó máa invite wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn náà kàti rábítọ̀ sí ìdáhùn tí mo fẹ́ nìyẹn mo wá pé bàbá wa ìmáàmù àgbà láti confirm ní àwọn èèyàn ń sọ báyìí wọ́n sì fi ń challenge pé bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ó dùn àwọn kálí bẹ́ẹ̀ lè bá ṣe bàbá ìmáàmù wọ́n fi ọlọ́run bá búra náà wọ́n ti wá ní kò àwa rìn ọ̀nà èmi àti wọ́n tó ṣe pé a confirm ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n sọ pé ní sọ bó láti confirm ẹ̀. torí àfẹ́ kan ní kankan lábùkù àti fẹ́ dákun ẹni kankan bàbá rẹ̀ mọ́mọ́ ẹ̀rọ àti tọ́pẹ́ ẹ̀ dákun ẹ̀ wá bá wa dá sí ọ̀rọ̀ tí sẹ́lẹ̀ ọkùnrin sọ yìí wọ́n sọ bẹ́ẹ̀ wallahi wa tallahi wa billah bàbá rẹ̀ mọ́mọ́ àgbà wọn request wọn alábẹ́ ẹni kankan wọn invite ẹni kankan láti wá yanjú wọn invite ìjọ kankan wọn invite league kankan láti wá yanjú ọ̀rọ̀ tí àwọn league náà wá bí gbogbo àwọn èèyàn ṣe ń wá tí wọ́n ń gbìyànjú kódà Supreme Council of Sharia tá a lọ nílọrin àwọn àkọsẹ́ni tó invite wọn àwọn ni wọ́n wá àwọn ni wọ́n pè wá so ọ̀rọ̀ yìí mo fẹ́ kó clear lọ́dọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ àtẹnumíì náà ti fi ń bú wa pé ẹ̀rí bàbá ìmáàmù àgbà náà invite wọn kò rí bẹ́ẹ̀ o wallahi wa tallahi wa billah ẹni tó wí bẹ́ẹ̀ náà yóò máa gbọ́rọ̀ yìí tó bá jẹ́ pé kò rí bá a ṣe wí kó jáde kó prove pé bàbá ìmáàmù àgbà ni káwa wá padà wá jáde káwa sọ ọ̀nà tá a fi clarify pé tá a fi confirm pé irọ́ lọ́rọ̀ yìí ṣùgbọ́n àfẹ́ sọ nísìn àmọ́ irọ́ ni ọ̀rọ̀ yìí tí wọ́n máa pò tọ́ nìkan á dìbọn kí n ta sọ yìí káwọn náà wá jáde kó wá fi rinlẹ̀ pé bàbá ìmáàmù àgbà ni o àwọn ni wọ́n náà ń sunkún bẹ́ẹ̀ o àwọn ni wọ́n ń bẹ́ẹ̀ o àwọn ni wọ́n ń bẹ́ẹ̀ bàbá mùdírù o àwọn bàbá wa ní rábítà o àwọn bá yanjú ọ̀rọ̀ yìí o kó wọ́n jáde kan wá sọ àwa ti sọ pé irọ́ ni irọ́ tí kò súnmọ́ tó fẹ́ kò fẹ́ ẹ pé nǹkan pé ọ súnmọ́ eléyìí jìnnà tẹ́fẹ́tẹ́fẹ́ ni irọ́ ńlá ni kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bínú nature ọ̀rọ̀ títí mi nìyẹn eléyìí mo rò pé ó clear bá ti ṣàlàyé yẹn ìbéèrè kan tí àwọn èèyàn ń bí mi léèrè tó ní agbá tó sọ pé kì í ṣe ìbéèrè mi ni ṣùgbọ́n tá a bá sọ̀rọ̀ nípa rẹ̀ kò ní nítumọ̀ àbí ó lè nítumọ̀ tí ò sí létí àwọn èèyàn wọ́n ń béèrè nípa ntọ́rọ̀ mọ́ agbọ̀ngbọ̀n tí ìmáàmù wa àgbà nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n bìlọ́ǹgì sí nínú ilé Ayílára pé tó bá rí bẹ̀ ká báwọn yẹn nàná rẹ̀ ẹ dákun ìdáhùn rẹ̀ lórí rẹ̀. ìdáhùn alákọ̀ọ́kọ́ gbogbo èmi tẹ́ ń bi léèrè tẹ́ fi ń challenge tẹ́ àwọn tí wọ́n ń pè pé ẹlòmíì mi ń bẹ́ẹ̀ ni ẹni tó fẹ́ mọ̀ tí ń kálá kó fẹ́ mọ̀ àtẹ́ntí fi ń challenge. ṣé èmi sọ pé ọmọlé Ayílára lèmi ni tí ìfẹ́ bàbá yẹn pè tán lé Ayílára. eléyìí ilé Ayílára lọ́kàn àwọn ni wọ́n jọ wà láàrin ara wọn. ètò kan wá ní pé lọ́dọ̀ ti tàwa o àwọn ni wọ́n present ìmáàmù fún apọ̀ mọ́ ilé Ayílára níjọ́ tí wọ́n ṣe interview. ìmáàmù sì jẹ́ àwọn ni wọ́n win ní interview ó ní di ìmáàmù gbogbo ètò àṣọ yìí náà lálákọ̀ọ́kọ́ náà nínú àṣà Ògbómọ̀ṣọ́ ni pé ilé báyìí náà jẹ kò sí tó burú mbẹ àmọ́ nínú Sharia Islam ọlọ́ọ̀ kàláfà pẹ̀lú pé kílé kan ìmáàmù gbọ́dọ̀ jáde nínú ìdílé kan àbí kìí ṣe ìdílé kan ìmáàmù gbọ́dọ̀ jáde nínú ìdílé kan. ìfi defend o ìfi sá fún ìfi dọ́jì question o yóò dọ́jì máa ṣàlàyé ọ̀hún bí wọ́n tí ẹnu mi gbà tó ṣe pé tí n bá sọ ẹnìkan tó pé kí ló fẹ́ kàn èyí tó pé tí n bá fi lè sọ àbí tí mo sọ yìí bó ṣe àwà òkè èyí tó bá wá sẹ́kù o á wà fi ilẹ̀ fún ìdílé Ayílára àtàwọn tí wọ́n wà nínú ọbẹ̀
ẹ ń bi mí léèrè pé bu ìmáàmù belong sí nínú ilé ayé lára iná mo sọ pé àwa tí ìmáàmù ó ṣe ìmáàmù fún kọ̀ọ̀kan wa àwa tí wọ́n pè lé ayé lára ló pírẹsẹ̀ntì wọn ní àṣàgán lásán wọ ilá nínú ṣẹ̀ríà ìmáàmù tí ó bọ̀ sí wa tí ó kírun fún mi kò sí tó fẹ́ kàmí kí léde rẹ̀ àbí ìdílé olùsìnkú pé lẹ́yìn ọ̀kan mi kò sí nínú tí ṣẹ̀ríà ní àwòká tó fi ìmáàmù jẹ ṣùgbọ́n as èmi ní ìsinmi àwọn Ògbómọ̀ṣọ́ àwọn pé ìdílé ayé lára ni wọ́n ti gbé ìmáàmù lọ́tẹ̀ yìí wọ́n sì yẹn ìmáàmù fún wa àwa ìta kí wọ́n máa nù ilé ayé lára a wà sọ wípé ìta àmà tí bàbá ìmáàmù dáhùn rẹ̀ tí gbogbo ìlú sì mọ̀ nígbà tí àsìkò tí wọ́n fẹ́ yan ìmáàmù ilé ayé lára yìí àwọn ni wọ́n lọ pé ìmáàmù wa níbi tí ìmáàmù wà àwọn tí wọ́n lọ pé ìmáàmù wa inú ìdílé ayé lára ni lódodo ní sọ pé gbogbo wọn àwọn kan náà wọ́n yàn àwọn kan náà ni wọ́n yan àwọn tí wọ́n lọ pè wá bóyá èèyàn méjì mẹ́ta mẹ́rin kan lọ́mọ wọn wọ́n lọ pè wá pé ọmọ wa náà sani mo sọ pé ará àtakùn ni lọ pè wọ́n wá pé ọmọ yín mà ní àwọn òyìnbó ìwọ láwọn máa fọmọ wa hàn wá àwọn náà wọ́n lọ pè ìmáàmù wa níbi tí wọ́n wá. wọ́n sì ní wọ́n ṣe screening nínú ilé kí wọ́n tó ṣe screening yẹn ìtàn ni oníkálùkù pa àwọn ìtàn ni oníkálùkù pa bó lòun ṣe jọmọ ilé ayé lára wọ́n pa tàtàn láàrin ara wọn wọn ò ní ìṣù lórí ìtàn tí wọ́n pa wọ́n wá ṣe screening ara wọn nínú ilé nígbà wọ́n screening ara wọn tán ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbé jáde kí wọ́n ṣe interview ní ti gbogbogbò àwọn tí wọ́n wà níbẹ̀ wọ́n wà níbẹ̀ tí kámẹ́rà wà níbẹ̀ tí gbogbo ẹ̀ wà níbẹ̀ tí máa mọ̀ fi sọ ní gbangba nínú tèmi sì gbọ́ pẹ̀lú etí nínú fídíò ṣé gbogbo àwọn èyí tẹ́ ẹ gbé jáde sọ́mọ ilé ayé lára ni wọ́n àwọn tí wọ́n béèrè yẹn ń jọ náà lọ́hùn àwọn náà ń bẹ́ lẹ́ o ó sì mọ̀ bí tí wọ́n fi sí tí gbogbo wa ti gbọ́pọ̀ ọmọ ilé ayé lára ni ẹ dákun ṣé àwa tí táwọn èsè ìdílé ẹni tí jẹ ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ àwa aláàmà sọ pé àbá aláàmà dáhùn bó ṣe jọmọ ilé ẹbí wọn ṣe jọmọ ilé ayé lára ni àbí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ilé ayé lára gẹ́gẹ́ gbé wọn pọ̀ mọ́ yín ni. kó tó di pé ọ̀rọ̀ tún wá yí bó ṣe yí ní èsì tó ti wá yí bó ṣe yí ìbéèrè tẹ́ ń béèrè yẹn ó ti bí mọ́mú léèrè rẹ̀ wọ́n sọ pé bó ṣe rí ní àwọn tí wọ́n ní kọ́ tẹ́wọn lọ́rùn wọn ni kí wọ́n ṣe kí ni kìí sọ pé kìí ṣe bí ẹ máa bi èmi léèrè ẹ máa béèrè léèrè ẹ̀yin tẹ́ ń bá wọn ní sympathy tẹ́ ń bi tẹ́tẹ́ challenge ọ̀nà ó easy ìmáàmù wa tí wọ́n tọ́jọ́ máa ń wọ́n ti sọ fún pé wọ́n lọ kóòtù kí ni ìjọba gbé kóòtù kalẹ̀ sí ibi kọ́ máa yanjú àwọn èèyàn ti máa rò pé ọ̀rọ̀ kóòtù pé báyà ìjà ni ó sì ṣe bẹ́ẹ̀ kí ìjà lè bá parí náà ìjọba fi ṣe kí ni ló fi sí kóòtù tẹ́ ń wò yẹn wọ́n máa ń ṣe àtúnṣe láàrin èèyàn méjì kí sì gbogbo ìgbà ni wọ́n máa dájọ́ pé ìwọ jẹ̀bi ìwọ jàre ìwọ jìyà ẹ̀bi tó jẹ ìwọ ọgbẹ̀san àrí tó jẹ kí sì gbogbo ẹni kóòtù máa ṣe lé kóòtù. gan máa fẹ́ àwọn adájọ́ gan ìfẹ́jọ́ àwọn gan máa ń wọ̀ pé n tó ṣẹlẹ̀ láàrin yìí ẹjẹ́ bá yín ṣàtúnṣe wọ́n máa ṣàtúnṣe so wọ́n ti sọ fún wọn mo rò pé àwọn tí wọ́n ní ṣùgbọ́n lórí ìbéèrè yẹn ó ti clear sí wọn ó ti clear ìdáhùn yìí ti clear pé oníkálùkù wa pé wọ́n lọ pé oníkálùkù wa ẹnìkan náà wọ́n lọ pẹ̀pọ̀ mọ́lé wa ni wọ́n sì láwọn àṣepọ̀ kan ló kọlé ayé rárá papọ̀ nínú rẹ̀ náà nìyàwó kan tí wọ́n ní mọ́mú wá l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n ṣe wáàsí ń bẹ̀ síwájú ìgbà kan tó jẹ ìmáàmù nínú rẹ̀ náà ni pé àwọn ayélujára láti Ògbómọ̀ṣọ́ wọ́n lọ bá ìmáàmù ṣe àwọn kankan
ní ibi tí wọ́n wà nílùú wọn lọ àrí fídíò àwọn kan pé wọ́n ṣe kíní wọ́n ṣe àwọn prógrámù kan tó pé ìmáàmù náà ṣe kọ́ wọn bẹ́ẹ̀ wọ́n ṣe dá kọ́ wọn bẹ́ẹ̀ Ayílára wọn dá kọ́ wọn bẹ́ẹ̀ so ìmínà náà wọn Ayílára nílẹ̀ Haúsá bíbí pé Ayílára ṣé wọn àwọn ọmọ bẹ́ẹ̀ bó wọlé yìí ṣe jẹ́ ọmọlé Ayílára nílẹ̀ Ayílára eléyìí wọn kémi náà ní ìjọ tí nǹkan kan tó fẹ́ kó ogun wọn papọ̀ nílẹ̀ Ayílára láàrin àwọn ọmọ bíi àwọn lérò pé bóòlù ẹ̀ ti jẹ́ nínú ilẹ̀ Ayílára ìgbà tí máàmù sì dé àtàwọn yòókù tó fẹ́ ṣe tí wọ́n múra wọn jáde tí wọ́n contest àti pé wọ́n fẹ́ di imam wọ́n ní kó ní kálukú pàtàkì bó ló ṣe jọmọ ilẹ̀ Ayílára oníkálukú pàtàkì bó ṣe jọmọ ilẹ̀ Ayílára kò di issue wọ́n ṣe screening nígbà wọn parí screening ọ̀rọ̀ tó kẹ́ pé kí wọ́n ṣe ti gbogbogbò wọ́n sì lọ ṣe ti gbogbogbò ìmáàmù lọ́nà ní kó jẹ́ alákọ̀ọ́ pẹ̀lú ẹ̀kọ́ tí ń bẹ lára wọn tó gbẹ́kọ̀ọ́ débi pé ó ti parí masters nígbà yẹn wọ́n ti bẹ̀rẹ̀ PhD lè fi wé torí pé n ti ń jẹ́ masters ń jẹ́ PhD mọ́ sọ inú ìdánilẹ́kọ̀ọ́ kan ká ní ẹ̀rín lèèyàn máa rìn tí fi máa gba PhD èèyàn mọ ẹ̀rín yẹn rìn dojú àlà yóò mọ ẹ̀rín yẹn rìn kó tó di pọ́n ní ìwọ yìí ó dókítọ̀ ní ọdún ẹ̀rín gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kí ó pé ìkí ó lélẹ́ ká tó fi gba PhD yóò mọ̀ mọ́ kí ó yàn dojú àmì kan kó tó di pọ́n gba PhD ẹ wá fẹ́ fi wípé ẹni tó ti ń kéwúdé pé ẹ ti ń ṣe PhD lọ díẹ̀ lókùn tó fi parí PhD tẹ̀tẹ̀ ọmọ kéwùyàn dojú àmì kan ni iná lọ́fà fi jẹ́ pé ẹni tí máàmù fi la àwọn ẹni yòókù kìí ṣe nǹkan tó kéré ìmáàmù jẹ́ ìmáàmù làwọn nǹkan míì àwọn ìdí míì ló fi dìpọ́ di rògbòdìyàn yìí ìmáàmù sì ti dáhùn pé ìdáhùn àlàyé táwọn sí báwọn sì jẹ́lẹ̀ Ayílára ẹni tí ó bá tẹ́ lọ́rùn ó lọ sí kóòtù kọlọ kan bá gbẹ̀tọ̀ rẹ̀ ó ti clear ìdáhùn fún béèrè yẹn nítorí ìdí èyí àwọn béèrè méjì tó wà very very important ní ẹni gbogbo ń tà sọ lánàá pàápàá jùlọ ẹlẹ́ẹ̀kejì pé bẹ́ẹ̀ àmẹ́nu bá àṣekínẹ́ kankan káwá ní tí ó kàwá òye dá sí. eléyìí pọ́blẹ́mù inú ìdílé Ayílára ni kí wọ́n sì lọ yanjú rẹ̀ láàrin ara wọn náà nìkan gbọ́dọ̀ jẹ́ ìṣùfà pé kì í sọmọlé Ayílára làwọn kílómẹ́kà pẹ̀lú ilé Ayílára pọ́blẹ́mù àwọn náà ló máa sọ́ọ̀fẹ̀ ọ̀rọ̀ nílé wọn àwọn lẹ́yìn kọ́ mọ́ ọjọ́ sọ́ láàrin ara wọn nítorí pé táwa bá fi lè dá sí jù tó bá fi lè parí táwa bá dá sí ju bó ṣe yẹ lọ tọ́rọ̀ yìí bá fi lè lọ parí láàrin ara wọn ọmọ ìyá ni wọ́n jọ máa láṣepọ̀ lọ ojú ọkọ̀ tìyàn ni náà pé iṣu ilé Ayílára ilé Ayílára ni. kọ́ bá yanjú ẹ láàrin ara wọn ti lẹ́ni jọba tẹ́lọ́rùn kọ́ lọ sí kóòtù kóòtù sì ní ìmọ̀ àyànjú ọ̀rọ̀ ni àwọn aláfíríkà la kà sí pé bóyá kóòtù ẹ̀ńtà bá ti délé ẹjọ́ ẹ̀ńtà àlélí láti ilé ẹjọ́ ká tó jọ dọ̀rẹ́ mọ́ àìmọye torí náà kí ọlọ́run bá kọjọ kó dákun gbogbo àwọn nǹkan tí ń jẹ́ nǹkan àbànújẹ́ wọ̀nyí tí ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ kọ́lọ́run bá kọjọ kó dákun kọ́lá wa kó nù rẹ̀
kọ́lọ́mbà wa ká kú o gbogbo àwọn tí ìgbìyànjú wọn lórí bí kíní yóò ṣe ní àtúnṣe náà ni bí tí àlàáfíà bí ó ṣe ráyè jókòó tí ó jọba nílùú Ògbómọ̀ṣọ́ abẹ́ ọlọ́run ọba kọ́nà ọba ara gbogbo wọn lọ́wọ́ àdúrà wa náà ni wípé kí ọlọ́run ọba kó jọ kó dákun àwọn tí wọ́n ń bínú lágbọ̀n kínní àwọn tí wọ́n ń bínú lágbọ̀n kejì tó ga àwọn tí wọ́n ń bínú lágbọ̀n kẹta kí ọlọ́run ọba kó jọ kó dákun kọ́lọ́run ọba kó bá tú gbogbo wọn nínú kó bá fún wọn ní sùúrù kó wọ́n ṣe sùúrù kó wọ́n ṣe sùúrù kó wọ́n ṣe sùúrù kí ìmáàmù wa àgbà الشيخ الدكتور يونس ابن طلحة ولوشنا إلى wọ́n máa bá iṣẹ́ wọn ti ìmáàmù kọ́ máa bá a lọ kí wọ́n sì lo ààyè náà pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kájọ lo ìgbà pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn láti máa jíṣẹ́ ẹ̀sìn àti ìmáṣe hídímà fún ẹ̀sìn Islam kájọ pẹ́ lórí ẹ̀ ká gbó lórí rẹ̀ kí ọlọ́run ọba kọjọ kó dákun kó ṣe dára fún gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ àti gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá àti gbogbo mùsùlùmí tó ṣe pé wọ́n ní ìrànkà àtàníyàn dáadáa lórí ìtì ìṣẹ̀lẹ̀ l'Ógbómọ̀ṣọ́ yìí bí ó ṣe dópin tí ò ní ṣẹlẹ̀ mọ́ ọlọ́run àbẹ́ọ́ wọ́n fi àbúrú kà wá nínú ìdílé wa wọ́n fi àbúrú kà wá nínú ìlú wa wọ́n fi àbúrú kà wá ní gbogbo ibi tí a bá fi lé wa. a kí gbogbo àwọn àfáà wa àtàwọn òbí wa àtàwọn ọmọ ìyá àtàwọn ọ̀rẹ́ tí wọ́n pàkíyèsí wa lórí àwọn tá a ṣàlàyé síwájú kọ́nà bá kọjọ kọ́dà kó kọ́ ṣàforíjì fún wa níbi tá a bá kù sí pẹ̀lú ògbó ọlọ́run á ṣọ́ra pẹ̀lú àwọn ìpele lákìyèsí yẹn. alákọ̀ọ́kọ́ ọ̀nù rẹ̀ náà ni ìmọ̀ bínú sọ̀rọ̀ á gbìyànjú láti ṣàtúnṣe lórí rẹ̀. ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ tá a sọ tí ó máa jẹ́ fìtínà tí ó tún máa fọ́ àwùjọ ahli sunnati wal jamaa àbí mùsùlùmí lápapọ̀ á máa ṣọ́ra fún kí ọlọ́ba kójọ kọ́dà kan kó ṣe àtúnṣe wa pẹ̀lú pé bẹ́ẹ̀ mo sọ pé eléyìí náà ẹ̀kọ́ ni òbí kan then ìjọ́mọ ènìyàn ó sì máa jọ́mọ ènìyàn ní tí ẹ̀ bá rántí in tó séèyàn tó sọpá bò sí ni yóò máa bànújẹ́ ṣùgbọ́n wal afina anin nas wal afina wal kadhimina al-ghayza wal afina anin nas àti sẹ́lẹ̀yìn ti pẹ́ èyí tó yẹ ká máa sọ ní ìsinmi pé walladhina idha fa'alu fahishatan aw zalamu anfusahum dhakaru Allaha fastaghfaru li dhunubihim kọ́lọ́ wa kọjọ kọ́dà kó ṣàforíjì fún wa àti gba àwọn gbólóhùn tó jọ pé kò sápẹ́lẹ́ ń bẹ̀ tá a sọ nínú rẹ̀ nínú ọ̀rọ̀ náà pé bóyá ibi tó yẹ ká gbé lo gbólóhùn azama fún ẹni tá ọ̀rọ̀ tá à ń sọ kó lè bàjẹ́ pé àwọn náà ló respect ẹni tí ó tọ́ sí respect òun náà pẹ̀lú ògbó ọlọ́run á ṣọ́ra láti máa lò ó nítorí wípé àṣìṣe kò lóókọ méjì àṣìṣe náà ni wọ́n máa jẹ́. ìbéèrè àkọ́kọ́ lórí títí ṣé máàmù ni wọ́n lọ invite àwọn èèyàn wá àbí àwọn ni wọ́n sokún lọ bá mudirul markaz àti ṣàlàyé pé irọ́ ni o kò rí bẹ́ẹ̀ o olú kọ̀nfàmù ni a kọ̀nfàmù rẹ̀ tó dá wa lójú ni àtẹ̀mí o àti bàbá wa ìmáàmù lájọ kọ̀nfàmù ẹ̀ wípé irọ́ ńlá ni bàbá wa ìmáàmù invite ẹnì kankan gbogbo bí gbogbo àwọn èèyàn ṣe wọn lóríṣi láti wá wo pẹ̀lú àníyàn tó ní kálukú bá tó sì já dá wa lójú náà ni pé àníyàn dáadáa náà ni pé bọ́lá yóò ṣe yanjú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n wá tí wọ́n ní láti rábítọ̀ làwọn ti wá tí wọ́n sọ wípé láti rábítọ̀ làwọn ti gbé wá
àwọn bàbá wa ìmáàmù fẹ́ gbà wọn lálejò bí wọ́n ṣe wá náà nù bí wọ́n ṣe wá nù àwọn wọn sọ fún wọn àwọn kan wọ́n pè wọ́n sọ kankan fún pé wọ́n bá yanjú ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ wọn ni wọ́n wá láníyàn mùsùlùmí gẹ́gẹ́ bí gbogbo àwọn tí wọ́n wá láti nípìnlẹ̀ bí wọ́n ṣe wá àwọn yóò sì tún máa wá náà ni tọ́lọ́wọ́ fi bá a ṣe kẹ́ni tọ́lọ́wọ́ fi bá wa yanjú ẹ̀ gbogbo ń tà sọ lánàá ó ti wù àbẹ́ àti sọ́kò tó ní ìdíkà tó máa pààrà ń tà àti sọ lánàá èyí tá a fẹ́ yànnà náà láti yànnà yìí a fi títóbi ọlọ́run ọba a fi bẹ ọlọ́run ọba kọ́lọ́ba kọjọ́ kọ́dà kó ṣe àtúnṣe wa gbogbo bí ṣe ń lọ bí ṣe ń bọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ àbẹ́lọ̀ kọ́lọ́ba kọjọ́ kọ́dà kó fún gbogbo wa ní sùúrù kọ́lọ́ jẹ́ kí ìfọkànbalẹ̀ ìfàyàbalẹ̀ kó wọnú ìlú Ògbómọ̀ṣọ́ wa pẹ̀lú pé kí bàbá wa ìmáàmù àgbà ọmọ àbáṣẹ lọ kọ́lọ́ fi wọn lọ́kàn balẹ̀ kọ́lọ́ fi wọn lọ́kàn balẹ̀ kọ́lọ́ fi wọn lọ́kàn balẹ̀ kọ́lọ́ fi gbogbo wa náà lọ́kàn balẹ̀ gbogbo àwọn tí wọ́n dá sí láti ìlú tí yín náà ò ní dàrú o ìlú tí yín náà ò ní dàrú o ìlú ẹnìkọ̀ọ̀kan wọ̀ ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wọ̀ ní dàrú ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وسلم تسليما كثيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب